Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Ijoba Masa Channels a kú dédé àsìkò yìí. Ó ti ṣẹlẹ̀ ní Plateau. Ṣé mọ̀ wípé ìlú yẹn náà àwọn Haúsá ló pọ̀ nílùú yẹn. Ṣùgbọ́n àwọn ará bí àwọn Fúlàní àwọn ní ọmọ etí àjọ dàpọ̀ ṣá. Ọ̀rọ̀ ọmọ onílùú ni mí ò ń ṣọmọ onílùú. Ó ṣẹlẹ̀ ní Plateau. Pàtàkì tó ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé òfin bàbá wa ló mú ilé ìwájẹ ọmọ onílùú ni mí ń ṣọmọ onílùú, a lè ṣọ́gbó yín, ẹ lè ṣọ́ community wa. Wàhálà tó ṣẹlẹ̀ nìyẹn o. Kì í ṣe ìròyìn mọ́ pé wọ́n ti sọ pé ọmọ onílùú ló lẹ́tọ̀ọ́ láti ṣọ́ igbó ìlú ẹ̀. Ìyẹn lásán. Ibi tá a fẹ́ gbin kinní kan sí, kinní kan ti wù ń bẹ̀. Nínú èrò ọkàn wa èmi àti wọ a jọ mọ̀ wípé okùn tó fún wa dẹ́ndẹ́n tó ti ń mójú àpá wá tó fẹ́ dégbò ti ń tú díẹ̀díẹ̀. Bá a bá débẹ̀ ìrìn àjò ọjọ́ kan kọ́, lọ́jọ́ kan à débẹ̀ níjọ́ kejì. Ó lè pẹ́ ó lè yá. Ariwo ní ọ̀pọ̀ o, ẹlẹ́dẹ̀ ó dọ̀yọ̀ o. Àwọn ará bíi ti fàṣejù sí i. Gbogbo ayé ti rí wọn. Wọ́n ti mọ̀ wọ́n níkà ọ̀bàyéjẹ́ ọ̀bàlújẹ́ adàlúrú. Àwọn Fúlàní ni mò ń sọ. Ọlọ́run mọ̀, àwọn gan fúnra wọn mọ̀. Èrò ọkàn wọn wọ́n mọ̀ pé kò dáa, kì í ṣe pé wọn ò mọ̀, wọ́n kàn ya ẹni ibi ni. Ṣé mọ̀ pé irú ìran Yorùbá ń sìn ìran ọmọlúàbí ni wá. Kẹ́ tó rí ọmọ Yorùbá, ọmọ aládé, mi ò sọ pé adára tán kò síbi tí ṣe ò sí o. Àwọn tó bá ń hùwà burúkú tí wọn hùwà ọmọlúàbí, ẹ lọ wo ẹ̀jẹ̀ wọn. Wọn ò kì í ṣe gbogbo Yorùbá wọn, kì í ṣe pé ó kún. Bóyá ìyá wọn lọ fẹ́ ẹlòmíì tó jẹ́ ìyá ìran àwọn tá à ń sọ yìí, tàbí kí bàbá wọn kó fẹ́ obìnrin míì kó jẹ́jẹ́ ìyá wọn ni wọ́n mú. Àgàgà tẹ́ ẹ bá rí Yorùbá tó ń jà nítorí ẹ̀sìn, tẹ́ ẹ bá rí Yorùbá tó jẹ́ pé ọ̀rọ̀ ilẹ̀, àwọn tí òun lè let go, tí wọ́n lè yọ̀ǹda nǹkan, tí wọ́n lè ní ẹ̀rí ọkàn tàbí ìmísí Ọlọ́run nínú, ẹ bá wò ó dáadáa. Tó bá jẹ́ ọmọ Yorùbá lọ́tún lósì lọ́nà méjèèjì, a jẹ́ pé ó wáyé wá ṣe ìkà ní tiẹ̀ ni, kò ń ṣèyàn rí lọ́wọ́ ara ẹ̀ ni. Gbogbo ayé ti rí àwọn ará bí wọ́n ti mọ̀ wọ́n. Kí ló dé tí Trump kó lọ dojú ogun kọ Ipob àbí Yorùbá nation àbí Oòduà nation? Why? A sọ pé kò sí Yorùbá nù tẹ́rọ́rìstì àbí kò sí Ìgbò nù tẹ́rọ́rìstì, ṣùgbọ́n tó bá ti jẹ́ majority, Yorùbá mélòó ló tiẹ̀ fẹ́ wá? Bóyá àwọn tí wọ́n jí gbé tí wọ́n sọ dára wọn, wọn ó sì padà pa wọ́n kẹ́yìn náà ni, torí wọ́n á ní wọ́n á lọ padà tó àṣírí. Àwọn people tẹ́ ẹ̀ ń wò yìí, tẹ́ ẹ bá ka ìtàn history, gbogbo wa wọn ìwà ọ̀dàlẹ̀ ni. Gbogbo ibi tí wọ́n bá dé láyé wọ́n ń dalẹ̀ ni. Wọ́n ní àwọn kan tí wọ́n mú ní middle belt tí wọ́n ní Kwara ló gbà wọ́n síṣẹ́. Wọ́n gbà yín síṣẹ́ ní Kwara, kí lẹ wá dé middle belt? Àwọn tá a dẹ̀ ń sọ yìí, mẹ́ta ni ó jẹ́ foreigners láàrin wọn. Méjì jẹ́ Niger, àbí Niger mẹ́ta foreigners nínú àwọn Fúlàní yẹn, méjì jẹ́ ti Nàìjíríà. Kí ni wọ́n ń wá kiri? Kí ló sọnù lọ́wọ́ wọn? Ẹlẹ́fẹ́ sọ́gbó ilẹ̀ wa, ẹ fẹ́ wà nú àwọn aṣọ́gbó ilẹ̀ wa, ẹ fẹ́ wà nú security, torí kíni? Kí lẹ̀ ń wá? Kí ló sọnù lọ yín? Òfin tí bàbá ṣẹ̀ṣẹ̀ ṣe fórílẹ̀-èdè yìí, ṣe mọ̀ pé ariwo tí Sunday Igboho ń pa náà ní ọ̀rọ̀ Sunday Igboho ti sẹ̀. Ó ní ẹjẹ́ amójútó gbó wa ẹjẹ́ aṣọ́gbó wa yìí tó ń wò yìí ṣọ́wá tó. Ibi ọ̀rọ̀ akọni ọmọ Yorùbá tọ́lọ́run dá
tó sì dáadáa mo máa ń sọ nǹkan kan mi ò mọ̀ rí bóyá mo rí lẹ́ẹ̀kan péré rí a sì jọ lọ́rọ̀ a kì í sọ lọ́rọ̀ ṣùgbọ́n bí tí Ọlọ́run bá dá dáradára sí torí gbogbo ohun tó dá dáradára ni ẹ jẹ́ ká yin Ọlọ́run a yin Ọlọ́run látara Sunday Igboho áńgẹ́lì kan ni ṣé bí wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nílẹ̀ Yorùbá kò pọ́jọ́ kò pósù ló jáde láti kọ́ ẹ wá wo bó ṣe wá di tọ́rọ́ fọ́n kálé báyìí tó fi di pé agbára orílẹ̀-èdè gan ò ká àwọn sójà ń kú sójú ogun gbòòsà mẹ́ta fún ọmọ Adéyẹmọ gbogbo ẹ̀yin alálùbáríkà ẹ̀dá tẹ́ ẹ̀ fi tàbùsí sí gbòòsà mẹ́ta fún ọmọ Adéyẹmọ tó rọ́rọ̀ rẹ̀ ti ṣẹ ìtóníkàṣe náà níjọba ń padà ṣe yìí ṣe wá rí òfin tó wá jáde ń sìn gbogbo community wọ́n ní ẹ lọ máa ṣaláàbò inú igbó yín wọ́n agbègbè yín wọ́n ti ń deploy àwọn aṣọ́gbó tí wọ́n train àwọn Kwara náà ti train ní almost 1000 ìwé ìròyìn gbé jáde ìjọba Kwara wọ́n ti sọ pé kò sáàyè tẹ́ ẹ fẹ́ ṣá sí ẹ̀yin àṣebàjẹ́ nílùú Kwara mọ́ àwọn ọmọ onílùú ló máa ṣọ́ ìlú ẹ̀ ìtàwọn Fúlàní ò fẹ́ nìyẹn wọ́n fẹ́ jẹ gàba wọ́n á máa bí yín léèrè wípé ṣé bàbá yín ló nílẹ̀ ẹ bá wa bí wọ́n léèrè ṣẹlẹ̀ bàbá tí wọ́n débí wọ́n filẹ̀ bàbá wọn lẹ̀ lọ́hùn wọ́n já wá bí ẹran tí ò lókùn lọ́rùn síbí wọn ò pa àwọn ẹbí wọn o kò dẹ̀ sẹ́ni tó gbéra lọ pa àwọn ẹbí wọn tí wọn ò ní gbẹ̀mí ẹ̀ kí ló tiẹ̀ fẹ́ fà á ìran wo ló jẹ́ ìran ẹranko bíi tiwọn tí ó kàn máa gbẹ̀mí èèyàn wọ́n sá sábẹ́ ẹ̀sìn bá a bá wí tán wọ́n sọ pé jihadist làwọn àwọn ń jàjà ẹ̀sìn ni tẹ́ ẹ bá fẹ́ jàjà ẹ̀sìn ẹ ṣe lọ jà lọ́dọ̀ yín kí lẹ̀ ń gbé wá sílùú onílùú fún tí ò bá jẹ́ wípé ẹni lọ́kàn láti gbalẹ̀ onílẹ̀ tó dẹ̀ jẹ́ ojú kòkòrò àtọ̀kánjúà ló fẹ́ ba ayé yín jẹ́ ayé yín sì máa bàjẹ́ káyìn ni ẹ̀yin agbẹ́kun ló mú àti ẹ̀ gbọ́dọ̀ ká má máa fìkàn ní tiwa ṣépè ní èpè ti jà yín ọ̀rẹ́dì ìjọba ìpínlẹ̀ Kwara ẹ kúṣẹ́ o ó ti ẹ̀dá tẹ́ ẹ̀ wá jẹ́ ká sọ yín lẹ́nu délẹ̀ torírú àwọn Fúlàní tọwọ́ tẹ̀ ní Middle Belt yẹn tẹ́ lọ forúkọ Kwara àti nǹkan tí wọ́n lẹ́ kó láwọn lọ́wọ́ allegedly mi ò sí ń bẹ̀ kán lọ fi máa bà yín lórúkọ jẹ́ ju bẹ́ẹ̀ lọ tọwọ́ ò bá tẹ̀ wọ́n ìta à ń sọ ẹ̀kọ́ làbá padà máa sọ ẹgbẹ́ wọn lẹ́yìn wọ́n fi ń gé yín jẹ ṣe bẹ́ẹ̀ yín ti rò pé èèyàn ní Fúlàní gómìnà ìpínlẹ̀ Kwara ẹ má bínú o wọ́n ní allegedly mi ò mọ̀ bóyá wọ́n ní Fúlàní lẹ́yìn náà ẹ má jẹ́ kí Fúlàní sọ yín lẹ́nu ẹ má jẹ́ kán rọ́bìṣì image yín ẹ má jẹ́ kán stain white yín lórí ipò tẹ́ wà ẹ́ torí táwọn èèyàn ń sọ ṣùgbọ́n ìgbésẹ̀ tẹ́ ẹ gbé yìí tó bá jẹ́ lóòótọ́ bí mo ṣe rí kà pé ẹ̀yin náà ti train àwọn forest guard like 1000 tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí máa pín sínú àwọn igbó kiri ẹ má wàá pín wọn lásán láì fún wọn ní nǹkan ìjà ogun gidi tí wọ́n lè fi dojú kọ̀tá ẹ gbọ́ ẹ̀yin èèyàn ọmọ onílùú ìdíje nìkan ló lẹ́tọ̀ọ́ láti dáàbò bonú igbó yín o ìlú yín agbègbè yín ni wọ́n ó ti gbà wọ́n tí wọ́n train tán máa kó síbẹ̀ ẹ jẹ́ àfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn ẹ má jẹ́ kí àlejò kan onírìn àrè kan kó kàn wọnú igbó yín wá ẹ jọ sómọpọlọ dání kéèyàn kó màálù láti inú igbó kìjìkìjì níbi tí màálù ó ti jẹ àjẹyó àti àjẹṣẹ́kù kó wá máa kó bọ̀ nínú igbó onígbó ṣé bàbá rẹ̀ ló gbin àwọn nǹkan tó fẹ́ máa fún màálù jẹ kò dẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ tipẹ́ àwọn báńdíìtì lọ́fẹ̀ẹ́ lójú
torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ àwọn ẹgbẹ́ onímàálù yìí ni wọ́n ti darapọ̀ mọ́ báńdíìtì tí wọ́n fi màálù bojú. bẹ́ẹ̀ ò bá darapọ̀ mọ́ báńdíìtì ṣé wọ́n màálù easy láti jí ni? ṣebí nítorí kí wọ́n mọ̀ bá a dá wọn lọ́wọ́ kọ́ tí wọ́n máa ń fi màálù jókòó lóko ni wọ́n ṣe ń gbé AK-47 mú dà káàkiri. níjọ́ aláyé ti dáyé ọ̀pá ni Fúlàní fi ń da màálù. àwọn Fúlàní àtijọ́ wọ́n ti yàtọ̀ sí Fúlàní ayé òde òní. àwọn Fúlàní tàn bàbá wa bá gbé. àwọn ààrẹ Fúlàní ti darapọ̀ ṣùgbọ́n àwọn Fúlàní inú ilé wọ́n ti fà wọ́n mọ́ra. àwọn ní ránṣẹ́ pè wọ́n nítorí pé wọ́n fẹ́ jogún kógún. ilé tí wọ́n gbà wọ́n sí wọ́n fẹ́ jogún ẹ̀ wọ́n fẹ́ lọ́mọ onílé lọ kán tó gbalẹ̀ yòókù lábúlé. àgàgà ibi tí wọ́n bá ti ń rí àwọn nǹkan àlùmọ́ọ́nì ìjọba ti ń pín àwọn forest guard àwọn aṣọ́gbó. ibi tó ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀bá tí ì ṣeé ṣe ilé ìlú wà ń táwọn tá à ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí. ara oríire kan ni ara ìgbésẹ̀ tí àwọn bàbá wa Bọ́lá Ahmed Tinubu tí wọ́n ń gbé lọ́wọ́lọ́wọ́ leléyìí. ẹ dìde ẹ̀yin ọba yìí, ẹ̀yin baálẹ̀, ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá. àṣẹ ti wá látọ̀dọ̀ bàbá wa ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé kó ní kálukú kán dáàbò bo community wọn, agbègbè wọn. báwo lẹ ṣe fẹ́ tọ̀? torí ọ̀pọ̀lọpọ̀ yín ló ń sin màálù. báwo lẹ ṣe ní gbàbọ̀dè tí àwọn safeguard tí wọ́n bá forest guard tí wọ́n bá kó wá fún wa tàbáwọn tá a bá organize láti ṣọ́ agbègbè wa nítorí àwọn Fúlàní àti torí màálù. ẹ̀yin ọ̀gá iṣẹ́ tẹ́ ẹ ti rìtáyà tẹ́ ẹ rówó míì ṣe tó jówó màálù ni. àwọn arábí sì ń padà kó màálù yín wọ́n ń jí kó lọ náà ni tí ò sọlọ́pàá tẹ́ fi mú wọn. ọlọ́mọjà sówó àṣedànù. kò sáyè open grace kankan mọ́ tí wọ́n bá ti ní kó ní kálukú máa ṣọ́gbó ẹ̀. báwo lẹ̀yin ọba yóò ṣe ní gbàbọ̀dì talẹ̀ fún Fúlàní? báwo lẹ ṣe fẹ́ kọ́ ọmọ Yorùbá bó ṣe máa bá ń tọ́jú màálù yín lágbègbè yín? bàbá wa ti ṣe tiwọn ààrẹ, wọ́n ti gbé ìgbésẹ̀ tó tọ́. ìgbésẹ̀ wo lẹ̀yin ọba baálẹ̀ ẹ̀yin olórí wa yìí tẹ́ ẹ fẹ́ gbé ẹ̀yin bàbá ẹ̀yin onímàálù tó wà nù ìran Yorùbá tẹ́ ẹ fi ní kó bá wa tómi ò fi ní tẹ̀yìn wọ̀gbé lẹ́nu? ọ̀nà wo lẹ fẹ́ gbé gbà tẹ́ ẹ̀ tún ní jẹ́ káwọn aráabí máa pa wá dípò màálù? ibi ẹ̀sùn wa dé la wà yìí o. imagine báwo lèèyàn ó ṣe kó màálù láti ìlú ẹ̀ lọ́nà tónútónú yẹn máa bọ̀ ń bí kó máa wá ṣá ẹ̀gẹ́ ẹlẹ́gẹ̀ẹ́ tán fowó iyebíye gbìn kó máa wá ṣá fún màálù kó sì máa pa ẹni tó ní. àwọn gómìnà ilẹ̀ Yorùbá wọ́n sọ̀rọ̀ nípa ọlọ́pàá ìbílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀. mo sọ fún yín nínú ètò mi kan pé àwọn aráabí ò ṣe jẹ́ ó ṣe é ṣe. ẹ wo bí bàbá Bọ́lá Ahmed Tinubu wá gbà yọ. torí ẹ wo ọdún tí bàbá Bọ́lá Ahmed ti sọ̀rọ̀ ọlọ́pàá ìpínlẹ̀. now inú gbó Yorùbá ó dọwọ́ yín ó dọwọ́ wa. àṣẹ ti wá wípé àti Ìgbò middle belt àti Yorùbá oníkálukú kọ́ lọ máa ṣe aláàbò lórí community ẹ̀. wọ́n dẹ̀ ti ń tírèènì àwọn aṣọ́gbó, wọ́n dẹ̀ ti ń kọ́ àwọn aṣọ́gbó sínú gbó, wọ́n ti ń kọ́ wọn bẹ́ẹ̀ ṣe máa wọnú gbó, bẹ́ẹ̀ ṣe máa wà ń bẹ̀, bẹ́ẹ̀ ṣe máa gbógun ti àjòjì. kí la tún ní kíjọba ó ṣe o tá a bá gbàbọ̀dé tìyẹrẹ tara wa. dúró ń bi tó wà Fúlàní. èyí tí mo lọ ṣẹlẹ̀ ní Plateau, àwọn community yẹn ní àwọn Fúlàní ò lè wà nínú àwọn tó máa ṣọ́ àwọn tàbí ṣọ́ igbó àwọn Fúlàní yarí pé ara wọn làwọn. wọ́n ní community àwọn ń ṣara àwọn, wọ́n lọ́mọ onílùú làwọn. eléyìí ti fa controversy, ó ti fa èdè àìyedè ní Plateau báyìí. ṣé ẹ ti rírú èèyàn tí wọ́n jẹ́? bí wọ́n bá ti gbà wọ́n mọ́ra wàhálà ni. kí ló dé tẹ̀yìn bàbá yìí tún fẹ́ máa gba Fúlàní mọ́ra báyìí? kí lẹ ní kí Tinubu ṣe?
ṣé yóò pin jù báyìí lọ yóò sì pin orílẹ̀-èdè jù báyìí lọ àkànní mo pín o àṣepọ̀ mọ́ o ṣe é rò pé possible ọgbọ́n làgbà fi sá fún màálù bẹ́ẹ̀ bá wá ní Tinubu ò ṣe eré báyìí a jẹ́ pé kalẹ̀ yìí náà mi ò mọ nǹkan míì tán lè ṣe o tá a lè gbẹnu sí tá a lè ganu sí tí wọ́n bá ṣe tí ò dáa sọ o ṣùgbọ́n eléyìí tó ń lọ lọ́wọ́ báyìí pàápàá jùlọ ẹ̀yin ọmọ Yorùbá kò easy kán jí kán ní mo pín mo fún yín ní Yorùbá nation mo fún yín ní Oòduà nation kò sẹ́ni tó fẹ́ kó torí òun bàjẹ́ ṣùgbọ́n wọ́n ti ń péré wọ́n ti ń láre díẹ̀díẹ̀ igi mú ẹlẹ́dẹ̀ ó padà wọgbà ẹjọ́ ta ni yóò wá sọ Kwara ta ni yóò sọ Ìlọrin Yorùbá ni àbí Fúlàní ta ló máa sọ́gbó Ìlọrin anyway ẹ mọ̀jà sọ̀rọ̀ jù ẹ̀yin ọmọ Yorùbá ẹ jìra ẹ gbáradì ìdí tí mo ṣe sọ bẹ́ẹ̀ ni pé kẹ́ ẹ jìra kẹ́ ẹ gbáradì kómi ọmọ bá wò tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu torí tẹ́ ẹ bá gbáradì àwọn alábọ̀dì tó wà láàrin wa pàápàá jùlọ àwọn tó ń sin màálù tí ń ṣòwò màálù ẹ máa fura sí wọn àwọn ọba àwọn baálẹ̀ àwọn tó ń talẹ̀ fáwọn Fúlàní ẹ máa fura sí wọn ẹ̀yin fúnra yẹn ẹ mọ́ gbàbọ̀dè bẹ́ẹ̀ bá wà àtàláàtì àlejò kankan kan ní sàdédé wọnú ilé wa kó wọnú igbó kó lóun ń bọ̀ pẹ̀lú àwọn aṣọ́gbó wa wọ́n ti tírèènì wọn ẹ jẹ́ wá béèrè question kan ṣé lóòótọ́ lọ̀rọ̀ tí Sunday Igboho sọṣẹ́ kí ni Sunday Igboho wá tún ṣe lẹ́yìn odi nígbà tó jẹ́ pọ́rọ̀ tó sọ ti ń ṣe ẹ̀yin ọba ńláńlá yìí ẹ sì rí rò pé ó yẹ kẹ́ ẹ tún pe ìpàdé lọ́jọ́ kan láti jẹ́ kí Sunday Igboho kó rí ìdáríjì gbà lọ́dọ̀ ìjọba àwọn tẹ́rọ́rìstì rèé o tán pààyàn tí gbogbo ayé rí o kò sí àkọsílẹ̀ kankan allegedly pé èèyàn báyìí ló kú látọwọ́ Sunday Igboho dìímọ̀ ẹ̀ fìtì wípé ó yẹ kẹ́ bí ìjọba ò bá tiẹ̀ ní gbà ṣé kò yẹ ká rí kí gbogbo ayé ó dẹ̀ rí ẹ wo Gúnmi tó ń gbè lẹ́yìn àṣebàjẹ́ kò sì dákẹ́ lórí ìran rẹ̀ lórí àwọn tó ń pààyàn tí gbogbo àgbáyé sì rí bó tiẹ̀ jẹ́ pé nǹkan aburú ló ń ṣe ṣùgbọ́n kò dákẹ́ kí ló dé tẹ̀yìn dákẹ́ ṣùgbọ́n tí nǹkan kan bá jẹ mọ́ tó máa pè yín tó máa favour yín àwọn ọ̀rọ̀ rẹ́gbẹ̀rẹ́gbẹ̀ ẹ̀ bọ́ síta ẹ̀ sọ̀rọ̀ ara nǹkan tọ́rọ̀ Yorùbá fi máa ń sú mi rèé tí àwọn ọmọ Oòduà tọ́rọ̀ wọn fi máa ń sú mi nìyí àrò tọ́rọ̀ ńlẹ̀ àní sọ àmọ́ wí rẹ́gbẹ̀rẹ́gbẹ̀ kí ni Sunday Igboho ń ṣe lẹ́yìn odi àfikọ́ ẹ̀yìn bàbá yìí lọ́rùn ẹ jẹ́ ń béèrè ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin ọmọ Oòduà ẹ kọ sábẹ́ comment section ǹjẹ́ a nílò Sunday Igboho lásìkò yìí lóòótọ́ níjọba ti ń pèsè aṣọ́gbó tẹ́lẹ̀ ti ń train wọn ṣaṣọ́gbó nìkan la nílò àbá nílò ọgbọ́n inú àwọn bàbá wa àti àwọn akọni ọmọ ilẹ̀ Yorùbá bíi Sunday Igboho olóyè Sunday Igboho ǹjẹ́ a nílò rẹ̀ ǹjẹ́ a nílò Ààrẹ Ọ̀nà Kakanfò ǹjẹ́ a nílò wọn ẹ̀yin ọba ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ǹjẹ́ kò yẹ kí òrùn tí ń bẹ láàrin Gani Adams kò síjà tí ò ṣe parí pátápátá bá ẹ bá parí ẹ̀ pátápátá fúnra wa náà látòrí ẹni tó bá tó padà ṣàṣejù tí gbogbo ayé dẹ̀ kẹnu bò nínú àwọn méjèèjì ẹ jẹ́ á gbàgbé ọ̀rọ̀ ọjọ́ orí torí mo gbọ́ wípé ọjọ́ orí ẹ jẹ́ á gbàgbé ẹ̀ ẹ jẹ́ ká kàn sọ pé ọmọ Yorùbá ọmọ bàbá méjì ń jà àwa tá a wá jó lórí ilé baálé ilé tó bá jẹ́ baálé ilé gidi àwa rí parí a sì ń wòran bẹ́ẹ̀ a ní ẹ jẹ́ kí wọ́n máa bá a lọ bẹ́ẹ̀ ṣáàṣì ń fẹ́ àlàáfíà nínú ìran yẹn nínú ìdílé yẹn ṣáà ń béèrè àlàáfíà ṣá ó ti tásìkò báyìí ìjọba ti dìde
wọ́n ní ẹ lọ ṣe aláàbò lórí àgbègbè yín. Ìgbò, Yorùbá, Middle Belt àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, Ìjẹ̀bú, ilẹ̀ Yorùbá, Ẹ̀gbá, gbogbo ẹ̀yin ọba àtẹ̀yin olórí tó wà ńbẹ̀, ìjọba ti fún yín láǹfààní, wọ́n ó sì dá àwọn aṣọ́gbó síbẹ̀, ṣùgbọ́n wọn ò ní dàlejò sọ́dọ̀ yín. Ìtí ò mọpọlọ dání wọn ò ní í ṣe, torí wọ́n ti jẹ́ kó yé wa nínú òfin aṣọ́gbó pé Fúlàní ò lè wá sọ́lẹ̀ Yorùbá, Yorùbá ò lè lọ sọ́lẹ̀ Ìgbò, kò ṣeé ṣe. Àwọn Fúlàní tí ń fagídí sọ pé wọ́n fẹ́ darapọ̀ mọ́ àwọn ti Ìlọrin, àwọn ti Plateau, wọ́n mọ nǹkan tó ń wá, bí wọ́n bá gbà wọ́n láàyè ọwọ́ wọn ló wà, ṣùgbọ́n ti di fàákájà. Last ìbéèrè, ààrẹ méjì ṣùgbọ́n ààrẹ kan jù kan lọ, ẹ̀rù ń bà kan ṣùgbọ́n ń ṣagídí. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà bàbá wa Bọ́lá Ahmed Tinubu, tí wọ́n bá sọ̀rọ̀ kan, ààrẹ àwọn tẹ́rọ́rìsì, nítorí wípé inú òfin tuntun ẹni tó bá negotiate fún terrorist ni. Gumi òun náà bọ́ ta yóò sọ̀rọ̀. Ìbéèrè tá a sì ń béèrè, tá a mọ̀ béèrè títí tí ẹ fi fọwọ́ òfin mú Gumi ni pé ta ni Gumi? Ṣojú òfin lọ ni? Kí nìdí tí Gumi sì fi ń ráyè sọ̀rọ̀ tí wọn ò fi tí ì fọwọ́ òfin gbé? Ẹ kú bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa o, a kí yín dáadáa. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń darapọ̀ mọ́ ìkànnì Ìjùgbà Master, ẹ̀ ní dààmú, ẹ gbọ́ ṣọmọpọlọ dání kí ará àta kó máa wá sọlé onílé tó fẹ́ mọlé ju onílé lọ ni. Ọmọ Yorùbá ìran Oòduà tó ń gbàbọ̀dè fúnra ẹ̀, alálẹ̀ ilẹ̀ yìí kò ní jẹ́ orí mú mi o, kò ní gbórí ilẹ̀ náà kó ṣe rere. Ṣeun Agboola lórúkọ mi, Chief Bukẹ wọn nànú lè gé wa Aláròyé, ààrẹ àfẹ̀dẹ̀jagun ọ̀rọ̀, bàbá Káráfúyẹ́ magistrate on radio tí jẹ́ Ìjùgbà Master, Pastor Skilly tí èlèrè wòós wòbí.